ìyá mo kí ẹ̀yin ènìyàn wa gbogbo àtọ́ àsúre ìwòrìwò fún mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa gbogbo nílé mo kí ẹ̀yin àfà sàlámù aláìkùm ẹ kú ọdún o ẹ̀mí wa ṣe púpọ̀ mo dẹ̀ kí àwọn ẹlẹ́sìn kristẹni mo kí gbogbo wa ẹ wo ohun tó ṣẹlẹ̀ nílùú Kájọlà ní Ogun State àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n ní kò sáàyè fún àwọn mùsùlùmí láti ṣe yídì láti lo ibi tó ń fẹ́ lò fún yídì mo rí fọ́nrán yẹn onímọ̀mú wá fún wa pé kẹjẹ́ kájọ pẹ̀kẹ́ lù mo rí kọ́mẹ̀ntì lóríṣiríṣi yes inú mi dùn bí àwọn kọ́mẹ̀ntì yẹn ṣe ń róòlù lórí fọ́nrán tá a ṣe nípa ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn pẹ̀lú àwọn Fúlàní kan tí wọ́n gbé àwọn èèyàn wa lọ sílé ẹjọ́ lórí ilẹ̀ Ìjàyè farm settlement ẹ ṣeun bóyá kó ṣe rí náà nìyẹn ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ mí báyìí ìwòye ti tèmi lórí ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá wò tán màá wá sọ ohun tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì yes ìwòye tèmi lè má dùn mọ́ àwọn èèyàn nínú ṣùgbọ́n màá fẹ́ kẹjẹ́ ká jẹ́ fọpọlọ gbé ohun tó ń lọ torí èmi fẹ́ mọ̀ pé ibi tí àwọn oníṣẹ̀ṣe sọ pé wọn ò gbà kán fi ṣe kinní yẹn ṣé wọ́n ti ń ṣe yídì ń bẹ̀ tẹ́lẹ̀ ṣé ibẹ̀ yẹn ṣé ìgbàlẹ̀ ni tẹ́lẹ̀ báwo ló ṣe jẹ́ tí àwọn oníṣẹ̀ṣe dìde tí wọ́n ní kò sáàyè fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti lo bẹ̀ fún yídì àwọn nǹkan tí mo fẹ́ kájọ wò nìyẹn lẹ́yìn ìgbà tá a bá wo fọ́nrán ìtọ́nisìn ṣe mọ̀ pé lémi tèmi ṣókí báyìí ní ọbẹ̀ oge àráyè láti sọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ ká lọ. wọ́n kírun ní orí ilẹ̀ yídì yẹn mo wò wọ́n ìmúra wọn ẹ̀yin náà rí ìmúra wọn àwọn oníṣẹ̀ṣe ni kódà gan nínú wọn gan sọ pé àwọn gan jọ ń kírun ṣe rí aláàkọ́bẹ̀ náà ni pé inú mi dùn púpọ̀ sí fídíò nígbà tí mo rí mo dẹ̀ rí pé ìmọ̀ọ́mù mi ìmọ̀ọ́mù yẹn o mo rí pé ìmọ̀ọ́mù yẹn ó jẹ́yàn tó ní làákàyè torí wọn ò jẹ́ kíjà wáyé inú mi tiẹ̀ dùn torí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ wá dẹ̀ torí tọ́lá yín tẹ́ bá wo fídíò yìí ẹ bá wa share fídíò dọ́dọ̀ àwọn tí wọ́n wà ní agbègbè Kájọlà yẹn torí a ní láti ṣèwádìí àwọn méjèèjì kí nìkan tó fàjà ilẹ̀ yìí torí bí mo ṣe gbọ́nu fídíò ẹni tó kọ́ ṣe interview fún wọn ní ẹjọ́ ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá bí mo ṣe gbọ́ ní o lọ́dà pé wọ́n ti wà ẹjọ́ ìdọ́dọ̀ àwọn olófin alhamdulilayi so mo wá ń fàsìkò yìí mo fi ń pẹ́yìn tẹ wà ní agbègbè Kájọlà yẹn ẹjọ́ torí tọlọ́run ilẹ̀ yẹn ọwọ́ òfin ni kẹ́ fi tó ọ̀rọ̀ yóò fàjà torí fídíò yìí ó ti trend àwọn ọmọ ìyá mi kan tí wọ́n rí bí nǹkan ayé nígbà ẹ bá wa sọ̀rọ̀ sí fídíò yìí kí ló ṣẹlẹ̀ ìyà ò gbọ́dọ̀ máa jẹ wá báyìí ìyà ò lè jẹ wá o torí Nàìjíríà tá a wà yìí àjọ nílùú yìí ni ẹ bá mi share fídíò yìí ẹ̀yin náà kọ́mẹ̀ntì opinion yín wọn à jẹ́ kí àwọn ọmọ ìyá wa kírun yìí di o àmẹ́sì Islam ẹ̀sìn tí ò fẹ́ wàhálà tá a fẹ́ jà ní orílẹ̀ wa Nàìjíríà kò ní bàjẹ́ o. bákan náà ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀ ń bẹ ní agbègbè Kájọlà yẹn ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ pè wá a fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ náà dé dúró mo gbà ládọ̀ yìí pé orílẹ̀ wa ò ní bàjẹ́ kí n tó máa lọ adẹ̀kù ọdún léyẹ̀ ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o àtèmi àti níwòye mi wọn ò ní fi wá ṣàwátì àtèmi àti nìkan sí àjọ pàdé ní àràfà ni àràfà àlàlọ ọbọ níjọ là ó máa lọ wassalamu alaikum wa rahmatulahi wa barakatu. àwọn oníṣẹ̀ṣe wọ́n ní àwọn fẹ́ fi ilẹ̀ yídì àwọn fẹ́ fi ṣe ìgbàlẹ́gùn wọn ò jẹ́ kí ìmámù kírun níbi ilẹ̀ yìí léni o léni ọdún iléyà yìí wọ́n pẹ̀lú yẹn ní Òkè Àrẹ ìlú kan náà wọ́n pè ní Kájọlà wọ́n jọ palàpọ̀ ni wọ́n ló wà ní Àtàntà ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà kí n tó wá sọ̀rọ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ará ilé ẹ wo bí tí mo fi hàn yín yìí tí wọ́n ta mọ̀rìwò sí yìí ilẹ̀ yídì ni tí àwọn èèyàn ti ń kí yídì láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n lójijì ìyá wa rí wípé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbẹ̀ tí wọ́n dúró tí wọ́n sọ wípé wọn ò gbọ́dọ̀ kí yídì ìyẹn lónìí 6/5/2025 yìí so àwa ṣetán láti béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ẹ ti rí mọ́tò àwọn ọlọ́pàá náà tí wọ́n dúró so a wà ní bus stop ìyànà Kájọlà ní ìpínlẹ̀ Ògùn báyìí so a fẹ́ fi ọ̀rọ̀ láti fi wá àwọn kọ̀ọ̀kan létí so that kí wọ́n lè sọ pàtó nǹkan tó ń ṣẹlẹ̀ àti nǹkan tí wọ́n máa ṣe so that tí ọ̀rọ̀ yìí tó máa fi lè
fẹ́tù ní ìtùbínú ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ wọn báyìí àwọn náà lẹ ti rí yẹn tí wọn ò jẹ́ kí ẹnìkankan tún wọnú gidi ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń bá wa ká lọ a tún máa lọ interview àwọn tí wọ́n jẹ́ àfáà náà àti àwọn alẹ́nulọ́rọ̀ tí ọ̀rọ̀ kan á wà ní Kájọlà bus stop Ìgbòrò ní Àtàọ̀tà ìpínlẹ̀ ibẹ̀ la wà yìí àbọ̀. So gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ àwọn náà ni a ti fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu òye bàbá wa ẹ kú dédé àsìkò ìsà ẹ kú dédé àsìkò ìsà. àwọn ni wọn ṣe o. ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé àti nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn fi láǹfààní láti kí yídì ní Kájọlà Ìgbòrò bus stop Àtàọ̀tà nípínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe sọ̀rọ̀ yìí. òkè ọ̀rẹ́ kọ́ o Kájọlà Ìgbòrò kọ́ o. gbogbo ẹ̀yin àwọn bàbá rẹ̀ ṣe o. èmi ní sí ọ̀padà fi ọ̀tọ̀ kẹrẹ́ láì. ohun tó ṣẹlẹ̀ nínú Kájọlà táwọn èèyàn fi pẹ́ẹ́lì ni pé àwọn lókè ọ̀rẹ́ àwọn lá ní ìlú Kájọlà wọ́n fẹ́ máa sọ pé àwọn fẹ́ jọba lé wa lórí àwọn ọ̀dọ́ òkè ọ̀rẹ́ kò kọ́ balẹ̀ o kò dẹ̀ kan olóyè lókè bẹ̀tẹ̀ àwọn ọ̀dọ́ lókè àwọn alára rí pé ọkọ̀ kì í dídì bàbá àtọmọ ọkọ̀ máa ní àlà tí wọ́n ní kéèdì mílíọ̀nù àjọ máa jókòó àjọsọ ìyẹ́pọ̀ ọ̀rọ̀. ẹ má bínú sà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé wọ́n ti ń kí yídì ń bí yìí láti ọdún mélòó kan sẹ́yìn ìjẹ́ irú àwọ̀ báyìí ti wà rí tàbí kẹ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ sọ wípé wọn ò gbọ́dọ̀ kí yídì ń bí lónìí ṣé a rí lára àwọn ọmọ òkè ọ̀rẹ́ náà tí wọ́n máa ń kí yídì níbí. ìbéèrè tó béèrè lọ́mọ yẹn dáa ó ti wà láti bí 4 years a ti lọ station a ti lọ gbogbo àwọn Kájọlà wọn fẹ́ fìgbà fún ẹni tí báyìí ló ń jẹ́ tiẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá fìbà fún ẹni tó yẹ ṣé ẹ máa release ẹ láti máa kí yídì lọ́sà. tí wọ́n bá jẹ́wọ́ pé àwọn kọ́ làwọn níbí a máa láwọn lájẹ pé wọ́n á kí yídì níbí kájọba ní gbogbo a máa gbọ́ kájọba ṣe kó. ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé àti ipò yín. ọ̀dọ̀fín ọkọ̀ ọ̀tọ̀ line ọlọ́run sọ Akínọlá ọ̀tọ̀ line. ṣé ìwádìí lọ bẹ́ẹ̀ lọ́jọ́ rìn náà mi ò yọ. ẹ má wẹ̀ ìyànà ó yàtọ̀ Kájọlà ìlú kọlà máa tẹ̀ ká tó tẹ̀lé Kájọlà. kí ni tó fà á tí ẹ fi gbà káwọn èèyàn kí yídì bí lónìí sàn. a ti ń fà á ní àtọ́dún tó ti mọ́dún nítorí pé àfẹ́ wàhálà àdẹ̀fẹ́ awuyewuye ni pé àwa fi àlàáfíà lẹ̀ Kájọlà kan ló ní bí àwọn Kájọlà lè ta ilẹ̀ ibi ṣùgbọ́n àwọn Kájọlà ṣùgbọ́n àwọ àti bàbá láì bàbá tèmi lájọ ra lẹ̀ bí láfẹ́ kírun ṣé ẹ gbọ́ mi lọ́wọ́ àwọn òkè ọ̀rẹ́ ní o ṣé ẹ gbọ́ mi fún ìdí èyí ni pé ó tó gẹ́ ìyọ́dún Olúwalé ni mò ń jẹ́ ẹ fídíò mi jẹ́ kárí mọ́ra. gẹ́gẹ́ bí a ṣe ń sọ náà lẹ ti gbọ́ lọ́kọ̀ kejì ní ìpínlẹ̀ Ògùn ní Àtàọ̀tà ní òkè ọ̀rẹ́ bus stop ìyànà Kájọlà so náà lẹ ti rí ta ti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí ọ̀rọ̀ náà kí ó bàa lè níyànjú ẹ kú dédé àsìkò yìí màmá wa ṣé aráàlú nìyí ni àbí ọmọ ìlú òkèèrè ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn. èmi Abọ́sẹ̀dé Akínọlá. bíbí ọmọ inú òkè ọ̀rẹ́. ọmọ ọdún bíi òkè ọ̀rẹ́ ní òkè ọ̀rẹ́. kí ni tí ó fà tí ẹ fi gbà kí àwọn ènìyàn kí wọ́n ṣe yídì bí lónìí. òkè ọ̀rẹ́ ló ní ibi báyìí a lè gbà kí Kájọlà wá kírun bí báyìí òkè ọ̀rẹ́ ló ní ibi. ìjẹ́ ìrun tí wọ́n kí yìí ṣé àwọn òkè ọ̀rẹ́ náà wọ́n ti ń kírun bí tẹ́lẹ̀ àtàwọn àgbègbè tó tún súnmọ́ àbí wọn ò kírun bí rí. àjọ ń kírun tẹ́lẹ̀ àti Kájọlà sí òkè ọ̀rẹ́ àwọn Kájọlà ló wá lé òkè ọ̀rẹ́ pé kí òkè ọ̀rẹ́ má wà sí ibà mọ́ òkè ọ̀rẹ́ bí ń kírun ní iléèwé ní lókè ọ̀rẹ́ lọ́hùn grammar school náà. kí ni tí ẹ fẹ́ bá wa sọ fáwọn aráalé sódà kọ́rọ̀ yìí lè yọjú tí kò fún fi ní zero crisis yìí mọ́ wọn. nǹkan tó wà bẹ̀ ni pé àfẹ́ Kájọlà ń bímọ kíkàdùkú gbẹ́rù ìlú ẹ̀ Kájọlà gbẹ́rù ìlú ẹ̀ ibi tí bíbá yìí tó wà ní eégún rẹ̀ láti bẹ̀ ṣe ìgbàlẹ̀ eégún láti fi bẹ̀ ṣe àfi bẹ̀ ṣe lé ibi mọ́ ọ̀tá. iṣẹ́ yìí náà ti wo fídíò yẹn tán báyìí ìgbà tí mo wo fídíò yìí mo rí wípé àwọn tí wọ́n allow kí àwọn ọmọ ìyá mùsùlùmí kí wọ́n kírun ní orí ilẹ̀ yídì yẹn mo wò wọ́n ìmúra wọn ẹ̀yin náà rí ìmúra wọn àwọn oníṣẹ̀ṣe ni kódà gan nínú wọn gan sọ pé àwọn gan jọ ń kírun ṣe rí aláàkọ́ bẹ̀rẹ̀ ni pé inú mi dùn púpọ̀ sí fídíò nígbà tí mo rí. ẹ ṣeun padà mo kí wa ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ti wo fọ́nrán yẹn ohun tí èmi fẹ́ ká fọpọlọ gbé ń bẹ̀ ni wípé ṣé mọ̀ pé a ní ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì a ò fẹ́ wàhálà nílẹ̀ Yorùbá kò sí tá a bá gba Yorùbá nation àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n á máa ṣe tiwọn
àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn náà máa ṣe tiwọn, àwọn ẹlẹ́sìn àbálẹ̀ àwọn náà máa ṣe tiwọn, kí àlàáfíà kó jọba òun là ń fẹ́. A ò fẹ́ kí wàhálà kó bẹ́lẹ̀ lórí ilẹ̀ wa, a ò fẹ́ wàhálà o. Ṣé wọ́n ti ń ṣe yídì ń bẹ̀ tẹ́lẹ̀? Ṣé ọdún yìí ni ọdún àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ṣe yídì ń bẹ̀ ni? Ẹ̀yin èèyàn mi lórí comment section, ẹ bá mi máa ju question, ẹ bá mi máa di ìdáhùn sí orí àwọn ìbéèrè mi yẹn. Ṣé ibẹ̀ ṣé ìgbàlẹ̀ ni tẹ́lẹ̀? Ṣé àwọn ẹlẹ́sìn mùsùlùmí ló wá sọ di yídì ni? Ṣé ìgbàlẹ̀ níbẹ̀ tẹ́lẹ̀? Àbí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ló kọ̀ déédéé dìde pé no, àwọn ò fẹ́ rí yín bẹ̀ mọ́ o, àwọn fẹ́ wá máa lo bẹ̀ fún ìgbàlẹ̀, pé yídì tẹ́ ti ń lò látọdún tó ti pẹ́, àwọn náà fẹ́ wá máa lò fún ìgbàlẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni? Ẹ jẹ́ ká ṣọ́ọ̀ṣì. Lóòótọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ti tẹ ilẹ̀ mọ́lẹ̀, wọ́n ti tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ pọ̀ jù, àmọ́ wọ́n ti bú àwọn oníṣẹ̀ṣe, wọ́n ti sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọn, tó dẹ̀ jẹ́ pé àkókò ti dé náà fáwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe láti máa revenge, láti máa dá gbogbo àwọn nǹkan wọ̀nyí padà. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká di pé bóyá àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ló lọ ń wá wàhálà. Ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ ní last time ní ìlú wo ni mo pẹ̀lú yẹn, tí wọ́n ní àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n ń ṣeré kọjá, wọ́n wá fẹ́ débi mọ́ṣáláṣí, wọ́n wá stop nǹkan tó ń ṣe, síbẹ̀síbẹ̀ wọ́n láwọn ẹlẹ́sìn mùsùlùmí àtàkì wọn, táwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe yarí tó di woro sí woro. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó bá jẹ́ pé orí títì ìjọba lẹ́wà tẹ́ ń ṣe nǹkan tẹ́ ṣe ráìtì tí mùsùlùmí nínú lẹ́yìn náà ní, tí ẹ nídìí láti máa stop ìlú tẹ́ ẹ̀ ń lù àbí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe torí títí wọn. No, ẹ ti make mistake bẹ́ẹ̀ yẹn. Ráìtì tí ẹlẹ́sìn mùsùlùmí nínú lẹ́yìn náà ní, torí tó bá pẹ́ àwọn ló ń ṣe kí ni wọ́n máa fariwo disturb yín. Ṣùgbọ́n ní tẹ́lẹ̀ tó wà ńlẹ̀ yìí, ní ìwòye tèmi fi wò ni wípé ta ló wá wàhálà nínú àwọn méjèèjì? Ta ló wá wàhálà? Ta ló lọ síbi tí ta ló fa wèrè lọ́yàn nínú ẹ̀yin méjèèjì? Ṣé àwọn oníṣẹ̀ṣe ni? Ṣé àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni? Torí èmi ò mọ̀ bóyá wọ́n ti ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ńbẹ̀, wọ́n ti ń ṣe yídì ní orí ilẹ̀ tẹ́lẹ̀, àbí ìgbàlẹ̀ níbẹ̀ jẹ́ tẹ́lẹ̀? Báwo ló ṣe jẹ́? Ẹ jẹ́ kí wàhálà jọba o. Gbogbo nǹkan tẹ́ ń wo orí ilẹ̀ Yorùbá ni ló ti ń ṣẹlẹ̀. Ohun tá a gbé sọ́wọ́, ohun tá a dojúkọ, ó ju gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí lọ. Fún ìdí èyí, ẹ jẹ́ ká fi sùúrù ṣe o. Ẹ jẹ́ ká fi, ọmọ ìyá kan náà ni wá. Ṣàṣà nílé tẹ́ ẹ dé, tẹ́ ẹ ní rí mùsùlùmí, tẹ́ ẹ ní rí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n yàtọ̀ sí ilé tèmi ti wá, kò sí mùsùlùmí nínú ilé tèmi ti wá o. Ṣùgbọ́n a ti bá nínú ìtàn àwọn nǹkan tí baba ńlá wa ń ṣe. Kìrìsìtẹ́nì nílé tèmi mi ò rí nínú ìran mi, mùsùlùmí ò sí. Ṣùgbọ́n ó wọ́pọ̀ bẹ́ẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan, àwọn ilé kọ̀ọ̀kan, fámílì kọ̀ọ̀kan, àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta máa wà ńbẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Kí àlàáfíà kó jọba ní orí ilẹ̀ wa, ò ní paramount, ló wà paramount sí èmi. Yes. Gbọ́mi sí gbọ́mi ò tó, a ò fẹ́ rárá bó ṣe wù kó kéré kó mọ̀. Ẹ jẹ́ ká àlàáfíà kó jọba o. Ẹ jẹ́ ká àlàáfíà kó jọba. Àwọn gómìnà ṣá wà nínú ìlú yẹn. Local government ó wà, local chairman, local government chairman. Bákan náà councillor. Ẹ mójútó kó tó di pé ó ti ń di nǹkan míì. Bẹ́ẹ̀ ni, ẹ tètè mú ojútó ohun tó wà ńlẹ̀ yìí kó tó di pé ó da nǹkan míì. Ó ń bọ̀ àwọn náà ń dẹ́ẹ̀dì láyé àtijọ́ ni o. Ẹ mójútó o. Ṣé rí àwọn ọ̀rọ̀ táwọn ẹlẹ́sìn mùsùlùmí ń sọ tá à ń rí lórí ayélujára? Kì í ṣe ọ̀rọ̀ tó dá létí, kì í ṣe ọ̀rọ̀ tó ṣe ń gbọ́. Ṣé mo pé dìsẹ́mù Ògùn state náà làwọn ẹlẹ́sìn mùsùlùmí kan kóra wọn jọ tán ní àwọn tán bá fẹ́ ṣe election, àwọn mùsùlùmí nìkan dìde páwọn máa lọ kó àwọn kan wá vote fún wọn kìnìkan. Inú ilẹ̀ Yorùbá náà láti rí ibi táwọn kan ti ń sọ pé pé kìrìsìtẹ́nì kan ò lè jọba nínú ìlú kan ní orílẹ̀ Yorùbá. Kìrìsìtẹ́nì kan ò lè jọba, pé mùsùlùmí lá máa jọba. Ẹ gbọ́ gbogbo ẹ̀ láti gbé wá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí láti gbé wá fún yín lẹ́ ti gbọ́. Yes. Gbogbo nǹkan wọ̀nyí láti gbé wá fún yín tẹ́ ti gbọ́.
so fún ìdí èyí ẹ jẹ́ ká mójútó, ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe. Ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Ní ohun gbogbo tá a bá fẹ́ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o, ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o. Ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin lóyè lóyè. Ọba wà nínú ìlú tíbi táwọn nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀. Ẹ mójútó kó tó di pé apá yín ò ní ká mọ́. Bẹ́ẹ̀ ni, ẹ mójútó àwọn nǹkan wọ̀nyí kó tó di pé apá yín ò ní ká. Òun ló jẹ́ ká mú wá ń sìn tá tètè ń sọ síta. Ṣé mọ̀ pé igbe kíké báyìí ni iṣẹ́ ẹyẹ lóko? Bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ ní kógókógó lágogo ń dún, dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrègbè. Ohùn agogo ó yàtọ̀ sóhùn akèrègbè. Igbe kíké ni iṣẹ́ tiwa o. Òun la fi ń ké síta. Yes, òun la fi ń ké gbàjarè síta. Ẹ bá wa ṣí ẹ̀ kó lọ lógúnlógún, ẹ ṣí ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe. Ọwọ́ yín ẹ̀ ní fi gbọ́mọ sí o. Lágbára Elédùà ẹ̀ ní fọwọ́ ń gbọ́mọ sí. Wọ́n ní igi tí elégèdè bá fọwọ́ bàdé inú báyìí nù. Gbogbo tẹ́ bá dáwọ́lé yín á máa yọrí sí rere. Àdúpẹ́ lọ gbogbo yín o. Àti ẹ̀yin ìyá tẹ́ ń pè wá, tẹ́ ń fún wa lá advice, tẹ́ ń pè wá sí àkíyèsí àwọn nǹkan tí ò lọ déédéé ní orí ọ̀rọ̀ Yorùbá Nation. Àdúpẹ́ lọ́wọ́ yín. Bákan náà mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ support ọ̀nkù wa tá a fẹ́ ra wíṣẹ́ ẹ̀ fún. Nínú ọ̀sẹ̀ gbogbo ẹ̀ máa yanjú ní agbára Ọlọ́run. Gbogbo òkun díwọ́ ìdènà Ọlọ́run á bá wa mú kúrò. Ọ̀sẹ̀ tó tá lò tán lénìí, tá lò tán lánàá, ọ̀sẹ̀ yẹn ló yẹ ká yanjú ẹ̀. Ṣùgbọ́n a lot of circumstances ló rise up. Yes, so nínú ọ̀sẹ̀ yìí ń sìn àti make a plan for tomorrow. A máa gbé positive result wá. Ẹ dẹ̀ má bínú pé ẹ rí mi lórí live. Yes, mo ti sọ pé òjòjò ń ṣògùn ara ògùn ò le. Òun ni ẹ máa rí mi ó lẹ́ kí n ṣe short video kó má di pé ẹ gbúrò mi rárá. Ara mi ti lé ń sìn, mo ti wà òkè. Nínú ọ̀sẹ̀ yìí ẹ rí mi lórí live. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni, olólùfẹ́ yín tòótọ́, Àkàlàmàgbò TV tẹ́tí mọ̀ látànà kó tó dé ní. Ẹyẹ méjì ò kí ń jàṣà. Mo kí yín lógúnlógún. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè, tẹ́ ń ṣe program, tẹ́ ń ṣépè. Ó dùn mí pé àwọn yẹn náà lẹ àwọn èèyàn wa lọ máa ń wò. Àwọn tá máa bára wọn jọ wọn á máa ṣépè. Ṣé mọ̀ pé èpè ẹni tó ṣẹ sí etí tó ń gbọ́ gbogbo náà ló nípìn bẹ́ẹ̀. Ẹ ṣọ́ra o. Any platform tẹ́ wà níbi tó ti ń ṣépè, tó ti ń bára wọn jà. Ìgbà advice wa kẹ́ fi bẹ̀ sílẹ̀. Àwọn náà lẹ́ẹ̀ lọ máa send sticker fún. Encourage wọn pẹ̀lú àwọn ìwàkiwà tó ń wù lọ́wọ́. Ẹ mọ àwọn tí mò ń wí. Wọ́n ti pè, wọ́n ti bá wọn sọ̀rọ̀, síbẹ̀síbẹ̀ wọ́n gbọ́ ni. Ṣé wọ́n gbọ́? Wọn ò lè gbọ́. Wọn ò lè gbọ́. Àwọn náà ẹ rérò lẹ́yìn wọn. Ẹ rérò lẹ́yìn wọn. Kí ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu tó make sense? Àwọn ọ̀rọ̀ wo náà ń sọ tó mọ́pọlọ wá? Ju pé kọ́ máa bára wọn, kọ́ máa ṣépè fúnra. Wọ́n wá viewers. Ẹ ti máa support wọn, ẹ máa send sticker fún wọn. Ẹ encourage wọn ọmọ Yorùbá. Ẹ dákun. Tí ẹ bá ti jẹ́ kó wọ́n mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe inú yín ò dùn sí. Lóòótọ́ àwọn olólùfẹ́ yín ni wọ́n jẹ́. Àníkẹ́ padà lẹ́yìn wọn. Ẹ jẹ́ kó mọ̀ tó ń bá stop ẹ̀, don't watch them. Tó bá ti jáde tán rẹ́yìn wò wọ́n, wọ́n á lo brain wọn. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ká máa bára wa jà láǹṣe Yorùbá yìí ní sọ fún? Ká máa ṣépè fúnra wa. Ẹlòmíì á máa ṣépè fún ìrandíran. Ẹni tó bá ti ń ṣépè fún ìrandíran àti gbogbo family titi ẹ̀gan tó ń ṣépè ló ń ṣépè fún. Tó bá yẹ kó ọmọ Yorùbá ni gbogbo ìran ẹ pápátá, gbogbo family pápátá. Ẹ yé máa ṣépè kẹ́ máa sọ pé ìwọ àti ìrandíran is very wrong. Yes. Jẹ́jẹ́ làwa ń ṣe o. Mo kí wọ. Ẹ dúpẹ́ lọ́wọ́ yín o. Àní rí jù báyìí lọ. Àkàlàmàgbò TV. Subscribe if you are watching this video. And don't forget to click your notification bell. Drop your comment. Thank you.